Àwọn kan sọ wípé àti Muslim àti Christian, àwọn tó ń tẹ̀lé Jésù àti àwọn tó ń tẹ̀lé Muhammad, wọ́n ní ìran kan ni wọ́n ti ṣẹ̀ wá. Ṣé mọ̀ wípé Jésù wá ní ilẹ̀ Israel? Ẹ dẹ̀ mọ̀ wípé Muhammad, àwọn ará Saudi ibẹ̀ ló ti wá. But wọ́n nígbà tí wọ́n ṣe investigation, wọ́n ní ìran Israel náà ni Muhammad, pé ńlò náà ti ṣẹ̀ wá. Mo wá wò pé àtẹ̀sìn kínní àtẹ̀sìn kejì náà, the same story wọn ó fẹ́ papọ̀ nínú Quran àti Bible. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣé Ọlọ́run lóòótọ́ ló gbé ẹ̀sìn kalẹ̀ ni àbí bíi báwo? Torí kò yé mi. Torí nínú ìrìn àjò yẹn náà, à ń wò pé àti ẹ̀sìn Christian àti ẹ̀sìn Muslim, àwọn kan ò ní ó jọra wọn, àwọn kan ò ní kò jọra wọn, tó tẹ́ mọ́ ń dá èdè àìyedè sílẹ̀ gan láàrin Christian àti Muslim gan. Tàbá ní ká wò ó, ẹ jẹ́ kí n gbé báyìí. Ọlọ́run ò dá ẹ̀sìn kankan. Okay. Ọlọ́run ò dá ẹ̀sìn kankan. Ọlọ́run dá òní làákàyè. Ọlọ́run dá ayé àti ọ̀run, ó sì dá gbogbo tó wà nínú ayé. Ó wá fi ọmọ èdè ènìyàn, ó fi ṣe olórí gbogbo tó dá sí orílẹ̀ ayé. Now, ìgbà tọ́lọ́run dá wa tán, tó dálé ayé tán, tọ́lọ́run dá, tọ́lọ́run fi ń gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde ni pé kí wọ́n ó lè ṣàlàyé fún àwọn èèyàn, kí wọ́n lè ròyìn fún àwọn èèyàn nípa Ọlọ́run yẹn, kìí ṣe nípa ẹ̀sìn. Nípa Ọlọ́run, pé òun pẹ̀lú mi ò wò pé àbí igi lọ́lọ́run ni, àbókúta lọ́lọ́run, àbí ẹran lọ́lọ́run, àbí kinní kan lọ́lọ́run. Kí wọ́n wàá máa pè wọ́n ní Ọlọ́run, kí wọ́n rò káwọn náà ń ṣe nǹkan. Kí wọ́n mọ̀ wípé òun Ọlọ́run, òun ló ṣe kíni, òun ṣe nǹkan. Ìdí tó fi ń gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nìyẹn. Now, tó bá wo Jésù àti Muhammad, story wọn jọra wọn torí pé lineage kan náà ni gbogbo wọn bá bọ̀. Gbogbo àwọn òjíṣẹ́ tó wà nínú Bible àti Quran pé Ọlọ́run rán sí lórílẹ̀ ayé tó gbé dìde pátá, gbogbo wọn pátá, they are from Israel. Tó bá wo ìtàn gbogbo wọn, ó papọ̀ mọ́ Israel. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé nínú Quran, Ọlọ́run dárúkọ Bani Israẹla ju gbogbo ìran lọ. Torí pé ìtàn wọn ni. Now, àwọn tá a wí, ìtàn wọn, ìpìlẹ̀ wọn, bá ṣe bí wọn, bá ṣe ń dàgbà, bá ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn, gbogbo ìjàgídíjàgan, gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn, wọ́n wá kọ jọ as history. History tí wọ́n wá kọ jọ yẹn, Jésù, Ọlọ́run fún ní òye. Ọlọ́run fún ní òye gidi. Òye yẹn wá níbi tó ti máa ń gba wáàyí, àwọn Lárúbáwá ń pè ní wáàyí, olóyìnbó wọn á pè ní message, wọ́n pè ní revelation. Òyìnbó pè ní revelation, àwọn Yorùbá ó pè ní ìmísí. So tí ìmísí yẹn bá ti dé fún Jésù, ó ní wọ́n fi ní Ọlọ́run communicate pẹ̀lú ẹ̀. Ṣé gbogbo ẹ̀dá pátá tọ́lọ́run dá lọ́lọ́run máa ń communicate pẹ̀lú? Bẹ́ẹ̀mi àti ń ṣe wà, Ọlọ́run communicate pẹ̀lú wa. Tẹ́ bá wà, ẹ rí i pé nígbà mẹ́kàn lè dá jókòó, èmi kò kàn mọ̀ sọ fún yín nínú yín pé báyìí. Ọlọ́run ẹ̀mí nẹ̀, Ọlọ́run ní bá yín sọ, Ọlọ́run communicate pẹ̀lú yín ni. Torí pé Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Quran pé Ọlọ́run súnmọ́ wa ju aṣọ ọrùn wa lọ. Ó wà nínú Bible. Ó ní tí ní pé ó ní ìsìtẹ̀jì black, ó ní ẹ pè mí, èmi Ọlọ́run sì dá yín lóhùn. Kò sọ pé ẹ sọ fún àáfàá yín kó pè mí. Kò sọ pé ẹ sọ fún pásítọ̀ yín kó pè mí. Ó ní ẹ pè mí. Oníkálùkù lè pe Ọlọ́run. So everybody ló láǹfààní láti lè pe Ọlọ́run. Ibi tó bá dẹ̀ fi Ọlọ́run ẹ sí, ibẹ̀ ló ti bá. So àwọn Jew, Ànábì Musa alayhi salam, Musa ń tiẹ̀, òun ni Moses, táwọn Christian pé Moses, ìtàn tiẹ̀ náà, ọ̀dọ̀ tiẹ̀ ní ẹ̀sìn ti bẹ̀rẹ̀. Òun ni àwọn èèyàn tiẹ̀, àwọn olùtẹ̀lé tiẹ̀ náà kọ́ bẹ̀rẹ̀ Judaism. Òun náà sì ló lọ gba òfin 10. Òun ní Bíbélì ló gba òfin 10. Kí dẹ̀ lòfin 10 ni pé ìmísí yẹn náà tó sọ̀kalẹ̀ fún òun náà, lọ́wọ́ náà ṣe kíni, ló fi kọ òfin 10. A jẹ́ pé kò sí ẹ̀sìn kankan t'Ọlọ́run gbé kalẹ̀, àwa la kàn forí rò. Ọlọ́run gbé ẹ̀sìn kalẹ̀. N'tọ́lọ́run gbé kalẹ̀, òun ni òun Ọlọ́run, mímọ́ òun Ọlọ́run. So Jésù, ìgbà tó lọ tán, àtàgbà tó lọ tán, làwọn èèyàn bẹ̀rẹ̀ Christians kò sí ní jẹ́bẹ̀ lójú ayé Jésù. Kí ni ìtumọ̀ Christian? Christ like. Àwọn tí wọ́n ń ṣèṣe Jésù. Muhammad,
ìgbà tánàbí lọ tán òun ni wọ́n tó kó Al-Qur'an jọ. Ìmísí tánàbí náà ń gbà, meditation tánàbí náà ń gbà, òun ni ó bí Qur'an. Àwọn ni wọ́n sọ lóko. Àwọn ni wọ́n sọ lóko torí pé kálukú náà ni ó ṣe kíni ni wọ́n sọ lóko pé ó kọ báyìí ó kọ báyìí ó kọ báyìí ó kọ báyìí. Èdè wọn tó wá lẹ́rìí pé èdè wọn ni Muhammad nìkan ló jáde ní inú ìran Lárúbáwá. Ká ní ìran Jerusalem, Israel, òun ni Muhammad ti padà jáde. Kò ní sí controversy Christian Muslim lónìí. Ìyẹn ló wá ń dá wàhálà lẹ̀ báyìí. Àmọ́ torí pé Muhammad ò wá láti ìran Israel, àwọn Israel wá wò pé àwọn tẹ́ pà wá lọ̀gá gbogbo ìtàn òjíṣẹ́ ìtàn kíní kan ìtàn gbogbo ẹ̀. Muhammad wá jáde bẹ́ẹ̀ ni wọ́n ò fi tẹ̀lé. Àìtẹ̀lé làwọn méjèèjì ò fi rẹ́. Kí wàá làwọn ń bára wa jà sí. Ó pọ̀ wá dùn mí fún àwọn ọmọ Nàìjíríà pé òye tiwa wọ́n dẹ̀ bá wa pa wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ báyìí wọ́n á kó báyìí wọ́n á kó sínú yàrá kan wọ́n á mú padlock wọ́n á tì pa. Ọ̀rúnmìlà bá a ní Agbọ́nirègún, Ọ̀rúnmìlà ó ní òjíṣẹ́ tó lọ rán sílẹ̀ Yorùbá pẹ̀lú òye titi ẹ̀ náà ohun Ifá lọ́lọ́run fi hàn. Ohun Ifá yẹn kì í ṣe pé Ọlọ́run ló pè ní Ifá. Àwọn náà sọ lórúkọ. Òun náà lọ gba ìmísí Ọlọ́run rán.